pè mí ní mọ́tò ní ìjẹta tẹ́mi pẹ̀lú wife mi wà nìyẹn mo wà ní báyìí mo ti bẹ̀ẹ́ pé kó má pè mí mọ́ bó ṣe pè mí tẹ́mi pẹ̀lú ìyàwó mi wà ní mọ́tò nìyẹn what's me tó máa fi call threat me up and down kí ló dé kí ni gbogbo eléyìí kí ni rubbish kí ló oyún ìgbà tó oyún kí ló wá kàn mí bẹ́ẹ̀ tí ẹ dúró náà ṣe bí ẹ̀kan lèmi àti ẹjọ́ just ẹ̀kan ṣó tájọ ṣó ló ń doyún nìkan ẹ̀kan ò doyún náà tó bá dẹ̀ wá tún lóyún gan àwọn ẹgbẹ́ ọmọ nǹkan tó máa ń ṣe sóyún má yẹn bàbá mi sọ bẹ́ẹ̀ máa ń sẹ́ni owó sí ẹ̀sì kan nǹkan tó máa lọ ṣe sóyún yẹn máa sẹ́ni owó ṣùgbọ́n tó bá ṣe pé mo nífẹ̀ẹ́ ìyàwó mi ẹ̀ bá try rubbish pẹ̀lú ẹ̀ ìyàwó mi ẹ̀ bá try rubbish pẹ̀lú ẹ̀ no mi pẹ̀lú ìyàwó mi gan wà fún 5 years ọkọ̀ lóyún òun á sọ fún mi pé òun lóyún òun máa fẹ́ oyún tírẹ́tì mi tó bá tírẹ́tì mo lè ní kàn pa ẹ̀ dànù fún mi ó dà kó mọ nǹkan tó ń ṣe don't ever ọgbọ́n mi kọ́ tí mo kó lórí fún mi máa block number ẹ̀ dànù stupid oyún kọ́ òun ní rubbish. Báwo ni?